ó mà ṣe o, tírélà tẹ èèyàn mẹ́ta pa mọ́nú kẹ̀kẹ́ Maruwa. Títí di àkókò tá à ń kó ìròyìn yìí jọ ni wọ́n sì ń wá mọ̀lẹ́bí àwọn mẹ́ta kan tí wọ́n pàdánù ẹ̀mí wọn sínú ìjàmbá mọ́tò kan tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Ọkọ̀ tírélà kan tí kò sí nọ́mbà ọkọ̀ kankan lára ẹ̀ la gbọ́ pé ó lọ kọlu kẹ̀kẹ́ Maruwa tí èrò wà nínú rẹ̀ tó sì ṣekú pa èèyàn mẹ́ta lójú ẹsẹ̀. Alukoro iléeṣẹ́ àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ nípìnlẹ̀ Ogun, ìyẹn Federal Road Safety Corps FRSC, abilékọ Florence Ope sọ fáwọn oníròyìn pé ìṣẹ̀lẹ̀ láabi náà wáyé ní nǹkan bíi aago 10 kọjá ìṣẹ́jú 15 lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù yìí. Gẹ́gẹ́ bó ṣe sọ, èèyàn 6 ni wọ́n wà nínú kẹ̀kẹ́ Maruwa náà, géńdé 4, ìyálé ilé kan àti ọ̀dọ́mọbìnrin kan. Ṣe ni tírélà ọ̀hún tí kò ní nọ́mbà àdánimọ̀ kankan lára lọ yàbàrà tó sì kọlu kẹ̀kẹ́ Maruwa náà tí nọ́mbà rẹ̀ jẹ́ LSD 175QM níbi tó wà. Lójú ẹsẹ̀ ni èrò 3 ti kú nígbà táwọn yòókù ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí. Dẹ́rẹ́bà àjàgbé náà kò tiẹ̀ dúró rárá láti ṣáájú àwọn èèyàn tó ṣekú pa, ṣe ló sá lọ pátápátá. Lórí ìṣẹ̀lẹ̀ yìí kan náà, ọ̀gá àgbà pátápátá fún àjọ road safety ọ̀gbẹ́ni CC Anthony Uga ti bẹnu àtẹ́ lu báwọn dẹ́rẹ́bà kọ̀ọ̀kan pàápàá jùlọ àwọn mọ́tò tírélà ṣe máa ń sáré àsápajúdé nígbà gbogbo. Ó ní lára pé dẹ́rẹ́bà tírélà ọ̀hún sáré ló mú kó lọ yàbàrà pa àwọn ẹni ẹlẹ́ni yìí. Aláròyé gbọ́ pé wọ́n ti kó àwọn tí wọ́n fara pa nínú ìjàmbá náà lọ sí ọsibítù aládàáni kan tí wọ́n pè ní Dasokris Hospital tó wà lágbègbè Ògìjò sí Mọ́símí nípìnlẹ̀ Ògùn. Òkú àwọn tó pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọ̀hún sì ti wà ní mọ́ṣúárì tí wọ́n kó wọn pamọ́ sí, tí wọ́n sì ń retí kí àwọn mọ̀lẹ́bí wọn yọjú láti wá gba òkú wọn. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.